Ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Gist tèmi àmúwálé àìpẹ́ a fẹ́ sọ continuation ẹ̀ lórí ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ láàrin kábíyèsí àti ọba àkàndé. Ẹ̀yin náà mọ̀ wípé amúgist wá pé ọba àkàndé wá sínú pálásì kábíyèsí, wọn wá ń pariwo lórí bí kábíyèsí ṣe sọ fún àǹtí wàhálà kí wọ́n lọ gbé olórí mansion. Wọ́n ní kábíyèsí dẹ̀ ti mọ̀ wípé ọ̀rọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sí bàbá wa àkàndé ló gbé gbogbo wọn wá, torí gbogbo wọn pọ̀ tí wọ́n wá bẹ kábíyèsí. Wọ́n ní bí wọ́n ṣe wọnú pálásì kábíyèsí náà ń bẹ kábíyèsí pé kí kábíyèsí jọ̀ọ́ kí wọ́n ṣàánú àwọn, pé kí wọ́n dáríjì bàbá wa àkàndé. Ẹ̀yin èèyàn ilé, kí ló ṣẹlẹ̀? A sọ fún yín nínú previous gist wa wípé bàbá wa àkàndé wá sínú pálásì kábíyèsí, wọ́n bẹ̀rẹ̀ sí í pariwo lé kábíyèsí lórí pé bí wọ́n ṣe ní kí àǹtí wàhálà lọ máa gbé olórí mansion. Wọ́n ní kábíyèsí ò sọ nǹkan kan, wọ́n ní wọ́n kàn dìde ni wọ́n dẹ̀ lọ sí inú ìyẹ̀wù wọn. Wọ́n ní kábíyèsí dẹ̀ ní ancient sword àti protective charm kí wọ́n lọ jà, kí wọ́n lọ bá ẹni tó gbé wí, kí wọ́n mú ohun ẹni tó gbé, kí wọ́n mú lọ. Wọ́n ní ìgbà tí wọ́n máa padà dé ta, wọ́n ní gbogbo ariwo yẹn wọ́n ló dákẹ́ jẹ́ẹ́ ni. Wọ́n ní bàbá wa àkàndé ò lè gbìn, kò lè sọ̀rọ̀ mọ́. Wọ́n ní ìgbà tí wọ́n lè gbé, wọ́n lè sọ̀rọ̀ mọ́, wọ́n bá lọ inú mọ́tò, wọ́n bá gbé wọn lọ. Mo wá rè pé bóyá ńgbà tán délé náà wá realize pé nǹkan kan máa ń ṣe bàbá yìí, kò máa sọ̀rọ̀. Nǹkan tán fi wá padà wá sí inú pálásì kábíyèsí nìyẹn, tán wá bẹ kábíyèsí. Wọ́n nígbà tán dé inú pálásì kábíyèsí tán wá bẹ̀bẹ̀, wọ́n ní kábíyèsí ò sọ nǹkan kan, wọ́n ní kábíyèsí kàn jókòó, kábíyèsí ń wò wọ́n ni. Wọ́n ní náà bẹ kábíyèsí pé bàbá wa ẹ jọ̀ọ́ ẹ dáríjì bàbá wa àkàndé. Ọmọdé ò lè mẹ̀kọ́ jẹ kó má ra lọ́wọ́. Nǹkan tán ṣe ò dáa. Àwọn náà ti bá wọn wí pé nǹkan tán ṣe ò dáa. Torí bí a ṣe gbọ́, ancient sword yìí òun ní kábíyèsí náà fi sọ̀rọ̀ sí protective charm. Ṣùgbọ́n protective charm yẹn a gbọ́ wípé àǹtí wàhálà àwọn náà gbé kúrò nínú pálásì kábíyèsí, náà gbé lọ fún ọba àkàndé. Wọ́n ní ó dẹ̀ pẹ́ kí wọ́n tó rí protective charm yìí padà. So ẹ̀yin èèyàn lé, wọ́n ní kábíyèsí mọ̀ pé ọwọ́ bàbá wa àkàndé ló wà. Wọ́n ní ìtorí ẹ̀ ni bàbá Túndé ṣe sọ pé kí ló dé tí wọ́n lè sọ̀rọ̀ nípa protective charm. Ipe ṣé wọ́n fẹ́ sọ pé àwọn ò mọ̀ pé ọmọ wọn gbé protective charm ni. Wọ́n ní wọn ò sọ nǹkan kan lórí protective charm. Ipe wọ́n wá sí palace, wọ́n wá ń pariwo lórí pé àǹtí wàhálà wọ́n move lọ sí olórí mansion. Wípé wọ́n lè bá ọmọ wọn sọ òótọ́ ọ̀rọ̀. Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ kí n kí yín ní ilé lóko àtìlẹ́yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ àtọpẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o, lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà, lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, ten like, ten share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola, kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé, à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yẹn, kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè ní ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láìláì. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní bí àwọn family àwọn ọba àkàndé wọ́n ṣe bẹ̀rẹ̀ sí bẹ kábíyèsí nìyẹn, tí wọ́n ní kí kábíyèsí dáríjì àwọn o, kí bàbá Erin ńlá dáríjì ọba àkàndé pé ọmọdé ò lè mẹ̀kọ́ jẹ kó má ra lọ́wọ́. Wọ́n ní bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí bẹ̀bẹ̀ nìyẹn. Wọ́n ní kábíyèsí ò sọ nǹkan kan o. Wọ́n ní kábíyèsí dákẹ́, wọ́n ń wò wọ́n ni.
ẹ̀yin èèyàn lé ṣé kábíyèsí ṣé wọ́n ń fi kábíyèsí ṣeré ni àbí kí ni wọ́n rò pé ó lè ṣẹlẹ̀ nígbà tẹ́ ẹ gbé protective charm tẹ́ ní kọ́mọ yín wá gbé nínú pálásì kábíyèsí láti bíi oṣù bíi mélòó kan ni wọ́n ti ń wá protective charm yìí ẹ sọ̀rọ̀ ẹ gbin àfìgbà tí àṣírí tú síta ẹ̀yin èèyàn lè ṣe ìwà tó dáa nìyẹn ní ìsìn báyìí kábíyèsí ti rí ojú àṣebi wọ́n ti mọ àwọn tó jẹ́ pé wọ́n wà nídìí ọ̀rọ̀ protective charm wọn ọlọ́run á máa táṣìírí gbogbo àwọn ọ̀tá kábíyèsí àti ọ̀tá Queen Naomi àti ọ̀tá èmi tí mò ń sọ̀rọ̀ àti ọ̀tá gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi ní agbára ọlọ́run. Please share this video, like and subscribe. God bless you all.